Ẹ káàbọ̀ padà nínú àwọn ẹ̀kọ́ ṣáájú lórí tẹ̀lé series and sequence yìí. Mo ṣàlàyé sequence, a rí àwọn àpẹẹrẹ wọn lóríṣiríṣi. Mo ṣàlàyé bá ṣe lè mọ wá nth term arithmetic sequence àti geometric sequence. Wọ́n fẹ́ fún wa nínú àwọn ìdánwò wa láti mọ̀ bá ṣe lè mọ wá arithmetic mean àti geometric mean. Nínú ẹ̀kọ́ yìí màá máa ṣàlàyé bá ṣe lè mọ ṣe wọ́n. Ẹ mú gègé yẹn bá mi ká lọ. Ní AP rí middle term bíbà yìí tí ń ṣe b yìí òun là ń pè ní arithmetic mean. Arithmetic mean ní a àti c. Kẹ́ máa dára yín láàmú arithmetic mean a àti c yìí o òun náà ní kíni o a plus c divided by 2 yàní mean ní alákọ̀ọ́kọ́ àtẹlẹ́kejì tó ti yé wa ajá sí pé tẹ́ bá ní 3 consecutive term tẹ́ bá ní x y àti z mi ìtumọ̀ rẹ̀ náà ni pé y mi tó tí àwọn táàmù yìí dẹ̀ sì jẹ́ ap y mi ọmọ jẹ́ kíni o s plus z over 2 so tí n bá y ọmọ jẹ́ s plus z over 2 so yíwa bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ṣe n pé tí n bá ní abc kápá fẹ́ wá ṣe n pé tí n bá fẹ́ wá common difference mi ń sì mo lè sọ pé b minus a ni ṣe n pé nígbà jẹ́ pé a ti mọ̀ pé common difference ni ó máa wà láàrin táàmù aláwọ̀kọ́ ní tí ó wà láàrin eléyìí yóò máa papọ̀ mọ́ ní tí ó wà láàrin eléyìí mo rò bó ti yé mi báwọn ọ̀yà bó ni eléyìí náà mo tún lè sọ pé d mi tún lè jẹ́ kí ni o c minus b ṣérọ́ ni gbé kí èsì kí ni o kì í ṣérọ́ nísìn báyìí d mi nísìn ajá sí gbọ́ pé common difference ni mo lè yí kó ọ̀hún síra wọn b minus a mi ó jẹ́ c minus b tí n bá collect like times tí n bá gbára kùnrin wá bíbá yóò jẹ́ b plus b is equal to c plus a so ti yé báwọn eléyìí ó jẹ́ 2b is equal to c plus a àbí tí n bá fi b mi ṣe subject of the formula yóò jẹ́ c plus a over 2 bó ṣe jẹ́ bẹ́ẹ̀ nìyẹn proving rẹ̀ nìyẹn but ká mọ̀ dá aláàmú náà ni pé tí n bá ní 3 consecutive term p q r tó dẹ̀ sì jẹ́ pé nú ap ni wọ́n wà ajá sí pé q mi ó máa jẹ́ kí ni o táàmù àárín yẹn yóò máa jẹ́ ìròpọ̀ táàmù alákọ̀ọ́kọ́ àti táàmù ẹlẹ́ẹ̀kẹta yẹn divided by 2 so ti ẹ jẹ́ fún alápẹẹrẹ kan nísìn wọ́n ní if the 3 consecutive terms of an APR s plus 4 2s plus 8 and 12 find x ẹ̀rí pa ní 3 consecutive term adẹ́ntà bá ti ní 3 consecutive term arithmetic mean ní wọn òun ni tààrin yìí adẹ́ni tààrin yìí ọmọ ṣe déédéé pẹ̀lú kí ni ìrọ̀pọ̀ alákọ̀ọ́kọ́ s plus 4 àti ìrọ̀pọ̀ ẹlẹ́ẹ̀kẹta táàmù kẹta yẹn divided by 2 mo lè wá s mi láti bí báyìí pẹ̀ cross multiply bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ilé ó jẹ́ 2s plus 8 àbí s plus 16 yóò máa fún wa ní 4x plus 16 is equal to s plus 16 so ti yé báwọn so 4s minus s equal to 16 minus 16 3s equal to 0 s will be 0 divided by 3 eléyìí tó jẹ́ 0 ayá sí pé tí n bá fẹ́ find the term yìí ó lè jẹ́ 4 torí 0 plus 4 4 yóò jẹ́ 8 so eléyìí náà jẹ́ 12 tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ ẹ rí i pé ap ni torí yàtọ̀ tó wà láàrin wọn 4 4 so ti yára so ilé yẹn fún ap bó lè káàdì rẹ̀ lẹ̀ ẹjá wa ṣe geometric mean ẹ má gbàgbé pé mo ní arithmetic mean náà ni pé tá bá ní 3 consecutive terms ká rán wa létí pé p q r tí wọ́n á jẹ́ ap arithmetic mean náà ni pé q yóò mọ jẹ́ kí ni o ìrọ̀pọ̀ alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì divided by 2 pẹ̀ká pé geometric mean náà ni pé òun náà ni pé tí n bá ní 3 numbers nínú gp náà tí wọ́n jẹ́ abc rí bí yìí òun ni ó máa jẹ́ kí ni o geometric means wọn yóò máa dàbí kí ni o yóò máa jẹ́ square root alákọ̀ọ́kọ́ product alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì màá ṣàlàyé bó ṣe jẹ́ bẹ́ẹ̀ fún wa square root product alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì bó ṣe jẹ́ bẹ́ẹ̀ nìṣẹ́ pé tí n bá ní ap sìn tàbí bóun tá bá ní orílẹ̀ nǹkan xyz ajá sí pé y mi òun ni geometric mean mi yóò jẹ́ y is equal to tí y mi bá jẹ́ geometric mean mi yóò mọ equal sí kí ni o square root product alákọ̀ọ́kọ́ x àti ẹlẹ́ẹ̀kejì so yóò abó ṣe jẹ́ bẹ́ẹ̀ tí n bá ní abc ṣe hàn pé common ratio mi sìn ó lè jẹ́ kí ni o b divided by a tàbí
C divided by B. Ṣé pé mo ní bá sì máa wá common ratio nìyẹn. So I just pé B divided by A is equal to B, C divided by B, òun ni common ratio. Tí n bá cross multiply, ilé ó jẹ́ B square is equal to AC. Yóò máa jẹ́ kí ni o? B mi máa jẹ́ square root of AC. Àǹfààní rẹ̀ ni pé tí wọ́n bá fún wa ní táàmù mẹ́ta tó jẹ́ tó wà consecutive, wọ́n lè fi ní ká wá common ratio tàbí unknowns. Gẹ́gẹ́ bí àpèjúwe bá ṣe rí nínú ibi báyìí. Ó jẹ́ fún wa ní àpẹẹrẹ kan kí n fi lè káàdì rẹ̀ lẹ̀. Ẹ wo example. P minus 6, 2P and 8P plus 20 are 3 consecutive terms of a GP. So ìbéèrè wa sọ pé kí ni o? Determine the value of number 1 P, number 2 àti common ratio. Láti ṣe kò lè rárá, a ní P minus 6, 2P, 8P plus 20 consecutive term níwọ̀n. A dẹ̀ sọ fún wa pé tá a bá ti ní consecutive term ká mọ́ dá láàmú term tó wà láàrin yìí tó wáyé pé GP ni. Òun náà ni yóò máa jẹ́ pé ní square root of product eléyìí àti eléyìí. Yóò máa jẹ́ P minus 6, 8P plus 20. So tàbí tá a bá fẹ́ dá láàmú, òun náà ni pé mo lè ṣe kí ni o? Mo lè equate àwọn méjèèjì síra wọn. Eléyìí yóò tẹ̀ bá àdìkẹ́ ṣe ń bẹ̀. Òun lẹ́ get here. Ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ lè equate eléyìí síra pé yóò máa jẹ́ P minus 6 divided by 2P divided by P minus 6 equals to 8P plus 20 divided by 2P. Nǹkan kan náà ni ó máa ṣe kí ni o? Nǹkan kan náà ni ó máa fún wa. So ajá sí pé tí n bá square both sides mi bí báyìí. Square both sides. Lẹ́yìn ọmọ jẹ́ 2P squared is equal to square root of P minus 6, 8P plus 20, everything squared. So ti yé mi, arákùnrin yóò gé eléyìí. Ilé ọmọ jẹ́ kí ni o? 4P squared is equal to P minus 6, 8P plus 20. Yóò máa jẹ́ 4P squared is equal to 8P squared plus 20P minus 48P minus 120. Tí n bá collect like times, mo lè gbé dàdà ngọ́mì yìí wọlé o. Ká sọ pé 8P square minus 4P square plus 20P minus 48P minus 120 is equal to 0. Ilé ó jẹ́ 4P square minus 28P minus 120 is equal to 0. Pé 4 common, mo lè divide through by 4. Yóò jẹ́ P square minus 7P minus 30 is equal to 0. So ti yá báwọn. So minus 30 is equal to 0. Ó ti di quadratic equation. A mi ń jẹ́ 1, B mi jẹ́ minus 7, C mi jẹ́ kí ni o? Minus 30. Máa wò pé kí ni màá máa multiply pẹ̀lú ara rẹ̀. Nọ́mbà méjì wo ni màá máa multiply pẹ̀lú ara wọn tó jẹ́ factor 30 tí yóò máa fún mi ní minus 30. Tó yẹ pé tí n bá rò wọn papọ̀ yóò máa fún mi ní minus 7. Ẹ má gbàgbé bá a ṣe máa wà. Ṣé pé factor 30 ni 1, 2, àbí 3, 5, 10, 15 àti 30. Èwo nu wọn láyé pé tá a bá ṣe kí ni o? Tá a bá rò papọ̀ yóò máa fún mi ní minus 30. Tí máa yọ wọn kúrò ní ara wọn, tí ó dẹ̀ sì máa fún mi ní kí ni o? Tí ó máa fún mi ní minus 7. So wà. Ṣé ipa àti ṣàṣìṣe? Tàbá ti ṣàṣìṣe. Ọ̀yà ẹ̀rù ní sísọ wà sẹ́yìn páwọn bèjì yẹn ni 130, 215, àbí 310. Oh, mo ti ṣe mistake. Eléyìí 6 náà wà ń bẹ̀ 65. But ṣé ń tọ́ ẹ pé tá a bá kó papọ̀ yóò fún wa ní 7 wà ń bẹ̀. Ẹ̀rù ní sí ọ. Ẹ pé kò fẹ́ sí 30, 15, 2 kò lè fún wa. Ó wà o 10 àti 3. So ti yé bá 10 àti 3. So torí minus 10 times 3 yóò fún mi ní minus 30. Minus 10 plus 3 náà mọ̀ fún mi ní minus 7. Ajá sí pé lè ọmọ jẹ́ P squared minus 10P plus 3P minus 30 is equal to 0. Màá group wọn báyìí. P
P common ilé ó jẹ́ P minus 10 plus 3 into P minus 10 is equal to 0. Ajá sí pé P minus 10 náà tún common. Kí ni ó kù? P plus 3 is equal to 0. P mi ó máa jẹ́ 10 or P mi ó máa jẹ́ kí ni? Minus 3. So ti yé. AP tí wọ́n dẹ̀ fún wa, ẹ jẹ́ kí n copy GP tán fún wa, a ní P minus 6, 2P, 8P plus 20. Ajá sí pé tí P mi bá jẹ́ 10, kí ni màá máa ní? Yóò jẹ́ 10 minus 16 sí 4. 20 times 10, that's 20. 8 times 10, 80, ilé yóò jẹ́ 100. So ti láti bí wàá ṣe pé mo lè mọ common ratio mi. Kí ni common ratio mi ó jẹ́ nsìn? Mo náà ní pé kí n sọ pé 20 divided by 4. Tí n ṣe 5 or 100 divided by 20. 5 lòun náà. So ti bá. Tàbí ẹ lè ní or ṣe pé value P méjìlá ni a tún lè ní when P is equal to negative 3. Ọ̀yà, ajá sí pé ó jẹ́ negative 3, negative 6, minus 9. 2 times negative 3 minus 6. Ilé ó jẹ́ kí ni o minus 24 plus 20. Kí ni minus 24 plus 20? That's minus 4. So ti ajá sí pé common ratio mi bí báyìí náà. R mi ó lè jẹ́ minus 6 divided by minus 9 or minus 4 divided by minus 6. Ẹ rí pé kankan náà la get. Ilé yóò gẹ̀ra wọn. Ilé yóò jẹ́ 2 over 3. Ilé yóò jẹ́ kí ni 2 divided by 3. So ajá sí pé R mi lè jẹ́ kí ni 2 over 3 or 5. So báyìí lẹ́sìn mọ̀ sí kí ni báyìí lẹ́sìn mọ̀ ṣe. Lógo Ọlọ́run bá máa dúró níbí báyìí lénìí torí àkókò tó ti lọ púpọ̀. A ṣàlàyé lónìí tí a ń pè ní sequence gẹ́gẹ́ bí ètò nọ́mbà so tó tẹ̀lé àwọn òfin. Mo ní sequence ọ̀farajọ sẹ́ẹ̀tì o. Yàtọ̀ tó wà bẹ́ẹ̀ náà ni pé kí ni o sẹ́ẹ̀tì àwọn àjọṣe tó wà láàrin táàmù àti táàmù tó tún tẹ̀lé kò ṣe kí ni o kò tẹ̀lé òfin. So ti yé báwọn kò tẹ̀lé òfin. Mo rò bó yé wa báyìí kò tẹ̀lé òfin. Mo dẹ̀ sì ti mọ̀ bákan náà ẹ̀wẹ̀ wípé a ní special kí ni o a ní special sequence lára àwọn linear tí a mọ̀ sí arithmetic progression lára àwọn dead náà sì ní kí ni exponential tí a mọ̀ sí geometric progression. Mo sọ yàtọ̀ tó wà láàrin àwọn méjèèjì. Òun náà ni pé arithmetic progression mi òun tó wáyé pàjọṣe tó wà láàrin táàmù kan àti táàmù tó tẹ̀lé òun ni pé ká máa ro constant mọ́. So a máa pè ní kí ni AP. Táyé pé àjọṣe tó wà láàrin táàmù kan àti táàmù mìíràn náà ni pé ká máa multiply constant. A máa ṣe kí ni o a máa ní GP. Mo ní GP náà ní exponential sequence. Àdẹ̀mọ̀ bá ṣe lè mọ wá nth term tàbí last term. Mo ní nth term òun náà ní kékeré tó wáyé pé AP òun náà ní A plus N minus 1D. Tó bá ní ká wá 100 term ká má dá láàmú yóò máa jẹ́ A plus 99D. Ìyẹn fún GP. AP. Mo dẹ̀ ṣàlàyé fún wa kápá bá ní táàmù mẹ́ta X, Y, Z. Y yìí òun ni ó máa jẹ́ arithmetic mean wa tí ó máa jẹ́ kí ni o S plus Z divided by 2. So ti yé báwọn. So but fún GP last term wa ń ta kọ́ náà ni pé ARN minus 1. Táyé pé 100 term GP ni o AR raised power 99. So ti yé báwọn. Mo dẹ̀ ṣàlàyé fún wa náà pé táyé pé S, Y, Z tó jẹ́ 3 consecutive GP ajá sí pé Y yìí òun ni geometric mean tí ó máa jẹ́ kí ni o square root of AZ. So pẹ̀lú ògbọ́lọ́mbà níbi báyìí ni màá máa dúró sí. Lọ́la a máa tẹ̀síwájú lórí kí ni o lórí series. Mo dẹ̀ sọ fún wa pé series ó lè jẹ́ partial sum àdẹ̀lẹ̀ ní series náà. A máa sọ bá ṣe lè wá sọ́ọ̀mù AP àti sọ́ọ̀mù GP náà ní ọ̀la kí Ọlọ́run kó sọ àjọ ọ̀la lọ. Títí máa fi pàdé wa ní ọ̀la náà. Ẹ ṣé púpọ̀. Ó dìgbà.